bàbá ń bọ̀ wá sílé wọn ni wọn wá bá wa lálejò wọ́n ń bọ̀ wá sí ìlú bàbá wọn ìlú Ọ̀rànmíyàn ní ìjókòó jẹ gbogbo àwọn tá a sì jẹ́ ọmọ wọn tá a jẹ́ ọmọ bàbá wọn fún Ọ̀rànmíyàn ló wá ti wà ní ìgbáradì láti pàdé bàbá wa ikú bàbá yìí láti ṣe ojúṣe wa gẹ́gẹ́ bí ọmọ ọba gẹ́gẹ́ bí ọmọ Ọ̀rànmíyàn gẹ́gẹ́ bí ọmọ Yorùbá gẹ́gẹ́ bí ẹni tó tẹ ilẹ̀ Yorùbá dó tí a ń pè ní Ọ̀rànmíyàn. A dúpẹ́ pé wọ́n wá sí ìlú Òkò lónìí. Ìlú Òkò yìí náà ibẹ̀ ni Ọ̀yọ́ ti bẹ̀rẹ̀. Níbi ìlú Òkò yìí ni Ọ̀yọ́ ti bẹ̀rẹ̀. Àjàká ló kọ́kọ́ jẹ Aláàfin. Ají ṣe bí Ọ̀yọ́ láàrin. Ọ̀yọ́ ṣe bí ẹnìkan. Ọ̀yọ́ aládé. Bẹ́ẹ̀ni. Màmá bò nínú yín ṣe dòsí lónìí nígbà tí wọ́n kábíyèsí. Aago 6 làwa ti débi inú wa dùn pọ̀. Ẹlẹ́yin olóyè. Báwo nínú yín ṣe dùn tó lóyìn? Inú mi dùn gan onítọ́ nígbà tí mo rí Aláàfin Ọ̀yọ́ ní ìlú Òkò. Inú mi dùn gan púpọ̀. So Ọlọ́run ní jẹ́ kó bàjẹ́, Ọlọ́run máa tẹ̀ wá síwájú ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Àṣẹ.
wọ́n ti dúró. Ẹgbẹ́ra.
lọ jókòó kí ẹ fojú agbo ilẹ̀ fákòókò iná. Ẹjọ́ gbogbo àtẹ̀ní olú Ọ̀yọ́ ẹ̀dẹ́kun ẹjọ́ fojú agbo náà. Gbogbo àwọn atọ́kùn eégún náà ẹ̀dẹ́kun ẹjọ́ atọ́kùn eégún yìí àwọn eégún yìí wá tukọ̀ wọn kúrò lójú agbo kéètò lè gbìnàyà kéètò lè bẹ̀rẹ̀ ẹ̀dẹ́kun ẹjọ́ àwọn tá a bá. Ní bá a ṣe ń gbàlejò His Imperial Majesty ikú bàbá yèyé Ọba Abímbọ́lá Akeem Ọ̀wọ̀ Adéwà Aláàfin tilẹ̀ Ọ̀yọ́ ẹ ṣe kábíyèsí fáláàfin o. Bẹ́ẹ̀ni Ọ̀yọ́ lọ́lọ́ba Ọ̀yọ́ lọ́lọ́dé Aláàfin ló nílẹ̀ ẹ ṣe kábíyèsí fáláàfin o. Kábíyèsí o. Mùsùlùmí nílànà ti Kìrìsìtẹ́nì ìṣẹ́jú kọ̀ọ̀kan ẹ dákun torí Ọlọ́run ẹ má jẹ́ á lò ju ìṣẹ́jú kan lọ. Àwọn tí ó gbàdúrà bẹ̀rẹ̀ àti nílànà ẹlẹ́sìn àbáláyé ẹ̀sìn táwọn àbáláyé ẹ̀sìn tiwa. Ìlànà mẹ́tẹ̀ẹ̀ta la lò níṣẹ́jú kọ̀ọ̀kan ẹ dákun torí àkókò. Méjì ọmọlẹ́yìn Kristi bàbá wa Reverend Dr. Ọlágúnjú àwọn ni wọ́n gbàdúrà fún wa ní ìlànà tọmọlẹ́yìn Kristi. Praise the Lord. Praise the Lord. Hallelujah. Olúwa dúpẹ́ ní ọwọ́ yín fún ìrìn àjò tí bàbá kábíyèsí Aláàfin ti ìlú Ọ̀yọ́ rìn wá sí ìlú Òkò. A dúpẹ́ nítorí pé ẹ pa wọ́n mọ́ títí di àkókò yìí. Olúwa ẹ gbọpẹ́ wa. Àmín. Bàbá gbà yín wa. Àmín. A dúpẹ́ fún àwa tí wọ́n dé bá náà tí wọ́n bá lẹ́rìn àtayọ̀ àti níbi tó dára bàbá gbọpẹ́ wa. Àmín. Ǹjẹ́ ní àkókò yìí bí a ṣe ń pàdé papọ̀ ó yá àlàáfíà yín kógó wa. Àmín. Ayọ̀ yín kógó wa. Àmín. Mo ní ayọ̀ yín kógó wa láàrin wa. Àmín. A béèrè pé ètò owó tá a ṣe lọ́jọ́ tòní ẹ darí fún ara yín. Àmín. Lẹ́yìn rẹ̀ ká ní láti yìn lógo sí. Àmín. Ní orúkọ Jésù Olúwa wa. Àmín. Nílànà ti Mùsùlùmí ẹ̀sìn Islam. Nílànà Mùsùlùmí ẹ fọ̀rọ̀ lẹ̀ wọ́n ti fi sẹ́nu ẹnìkan. ìṣẹ́jú kan. Sallu ala nabiyyil karim. Allahumma salli ala Muhammad wa ala rasulil karim. Subhanallah walhamdulillah wala ilaha illallah. Allahu akbar, Allahu akbar, Allahu akbar, wala hawla wala quwwata illa billahi aliyyil azim. Adúpẹ́ fún Ọlọ́run, adúpẹ́ fún Ọlọ́run, adúpẹ́ fún Ọlọ́run. A bẹ̀rẹ̀ pẹ̀lú bísímìláì. Bàbá wa His Imperial Majesty wọ́n jáde nílé pẹ̀lú bísímìláì.
ọlọ́run jẹ́ darí padà pẹ̀lú alihamudulilayi àwọn bàbá wa olóko ọ̀fọ̀ òkú tí wọ́n ń gbà yẹn lálejò ọlọ́run mẹ́jọ jẹ́ tìbànújẹ́ fún wa wíwá sí ìlú Òkò lónìí ọlọ́run jẹ́ òfin ṣèṣe oró fún wa jẹ́yìn ní ọ̀padà délùú Ọ̀yọ́ láyọ̀ àti àlàáfíà gbogbo àwa tá a péjọ síbí lónìí jẹ́ àfikà ọjọ́ rẹ̀ la hawla wala quwwata illa billah. ẹ ṣeun tí ẹlẹ́sìn àbáláyé pápápá ìṣẹ́jú kan. àràbà awo ti ilẹ̀ Òkò. ẹ dákun ẹ jẹ́ káwa tá a wà lójú ọ̀nà ká fọ̀nà lẹ̀ torí àwọn tí ó máa kọjá torí Ọlọ́run. eriwo ya ọmọ eriwo ya. ó ayàtọ̀ ọmọ eriwo sì pé. ìbà Elédùmarè ọba àjíkí Èdùmàrè ọba àjígẹ̀ ọ̀gẹ́gẹ́ ọba tí gbélé ayé gún òkìtìbìrì ọba tí pọjọ́ búdà ọba àwọn ọba àlàfúnfún gbò ọba títí ayé lọ gbére Elédùmarè àjùbà o àjùbà igba arúnmọlẹ̀ àjùbà ọ̀kànlélógún mọlẹ̀ o ìta fẹ́ ṣe lónìí ẹ bá ní láṣẹ rí sí dídé bàbá wa Aláàfin tilẹ̀ Ọ̀yọ́ sílùú Òkò àdúpẹ́ bí ẹ ṣe nírọ̀rùn Elédùmarè gbogbo ètò tá a ṣe bíbá ẹ lónìí ẹ wá bá ní ṣe Ifá ní kékeré ní jabayaba tí ń ní yìí ń gà á kékeré lọmọ bá ti máa ń nílá lórí ẹṣin àwọn tó dúró fà tó ilé ìtísí bá bí ríwo Ifá àwọ̀ ọmọ máa tó èyí ẹ bá tó ní ìjà rere ètò ní ẹ bá ní tò sí rere o níparí ohun gbogbo kalẹ́nu ọpẹ́ o ẹ̀là ìbọ́rú ẹ̀là ìbọ́yè. ẹ ṣe kábíyèsí fáláàfin o. ẹ ṣe pọ̀ ẹ jọ gbogbo àwa tá a wà lójú ọ̀nà yẹn dàgbà ẹja lọ wá bí jókòó ẹ jẹ́ àfojú ọ̀nà yẹn. àyè pọ̀ ní àdáadáa láti fi jókòó. ẹ dákun ẹ jọ. torí Ọlọ́run ẹ dákun. ní ìpele tá a dé the palace secretary. akọ̀wé ààfin. Okay. Bàbá wa Imperial Majesty Ọba Abdulhakeem Abimbola Ọ̀wọ́adé the first Ẹlẹ́wẹ̀tù bàbá ẹ̀ ṣe kábíyèsí ni ọ̀dà ẹ̀yà mi lọ́kàn sí báwọn ẹ̀wù ilé ẹ̀kan sí nígbà tá a wà lọ́yọ̀ ní ìjọ òní a sọ pé Aláàfin òun gángan òòṣà tó di àkọlẹ̀bọ̀ bàbá ikú bàbá yèyé aláṣẹ gbogbo ilẹ̀kílẹ̀ lórúkọ gbogbo tí ń jẹ́ Òkò Ìrèsé akínyìn kó àbọ̀ sí Òkò lónìí Òkò Ìrèsé ọmọ Wòyírà kò mọ́ bá rẹ̀ rúkẹ́rú ẹrú ẹgbẹ́ àbí ara lẹ́nu bí tẹ̀sìn Wòyírà kò mọ́ bá ara gbákígbá ìgbákígbá ni kẹ̀kẹ́ sọ Wòyírà kò mọ́ bá rẹ̀ ṣekẹ́ṣe ẹ̀sìn kẹ́sìn ní polówó rẹ̀ lágbójú Òkò Àlàkẹ́ ọmọ àmukóróró àwa lọ́mọ àmukárara kórogún lè bá rò pé òsomi nílé kọ́mọ orogún lè bá àgbágbé bódòru kéjò ńlá lè bá àbọ̀mọ orogún jẹ kó lè bá àdọ̀rọ̀ sí baálẹ̀ lọ́rùn àwa lọ́mọ ọ̀dàjà ńdájà kábíyèsí wọ́n dájà sí rèsí ẹlẹ́rìí sọ pọ́jà bàbá tòun ni wọ́n dájà sí Èjìgbò Mẹ́kùn ẹlẹ́rìí kò sọ pọ́jà bàbá tòun ni àsẹ̀yìnwá àsẹ̀yìnbọ̀ ọjà náà wá dọjà nígbàjà ọjà náà wá dọjà ló kó ẹlẹ́rìí kábíyèsí akínyín káàbọ̀ torí àsìkò wọ́n ní kí a fi àwa tí a wà nílé hàn gbogbo àwọn àlàyé ti rí ní ojú òní yẹn nì ṣùgbọ́n ká má ba àgbàrá wọn lásìkò ẹ dákun ẹ ní kábíyèsí ó ráwọn èèyàn mi tí wọ́n jókòó ń bí báyìí látòrí bàbá wa aró tí ilẹ̀ Òkò gbogbo tí ń jẹ́ olóyè ní Òkò ẹ dákun mi lè máa dárúkọ yín lẹ́yọ̀ kọ̀ọ̀kan ẹ dìde lẹ́ẹ̀kan náà wá síwájú Aláàfin lẹ́ẹ̀kan náà wá síwájú Aláàfin. Wíyà sí Faro. Kábíyèsí kí bàbá yẹn kò é tọ́ ẹ̀ẹ́dọ̀gbọ̀n òkúta lọ́gbọ̀n ìsàlẹ̀ ayé. Àwọn
ẹ máa dárúkọ wa lẹ́ẹ̀kọ̀ọ̀kan gbogbo tí ń jẹ́ mọ̀lẹ́bí olóko lẹ́ẹ̀kan náà ẹ máa bọ̀ síwájú aláàfin ẹ wá ṣe kábíyèsí gbogbo mọ̀lẹ́bí olóko òkò ìrẹsì ẹ máa bọ̀ síwájú aláàfin lẹ́ẹ̀kan náà ẹ wá ṣe kábíyèsí fún aláàfin ikú bàbá yèyé. sífìlà fàlàfin wọ́n ṣe ń tọ́lá àǹfààní ẹ̀ máa lọ wọ́n nù. àwọn tí a jẹ́ ẹlẹ́yin ọba lẹ́yìn Jésù káàdọ̀ sọ̀rọ̀ fún Nàìjíríà ogun branch let's come front here. ẹ jẹ́ kí ọyọ máa bọ̀ lẹ́ẹ̀kan náà gbogbo tí ń jẹ́ canonization ẹ jẹ́ wá kí kábíyèsí lẹ́ẹ̀kan náà ẹ dẹ́kun àsìkò ló gbà bẹ́ẹ̀ ní ilé máa kọ́ wá lẹ́ẹ̀kan ẹ jẹ́ ká wá lẹ́ẹ̀kan náà gbogbo tí ń jẹ́ ọmọ òkò lápapọ̀ níbi táwọn ẹsẹ̀ kábíyèsí kórè rẹ̀. ọ̀nà ẹsẹ̀ bẹ́ẹ̀ kò sí ẹsẹ̀ bẹ́ẹ̀ kò sí òkò ẹ̀ka. gbogbo tí wọ́n ń jẹ́ ọmọ Ọ̀yọ́ lóko náà bọ̀ bàbá yìí ti dé ọyọ náà bọ̀ gbogbo tí ń jẹ́ ọmọ Ọ̀yọ́ ẹjọ́ bá ti ká nǹkó ẹjọ́ bá ti wọ́ sọ́dá ẹjọ́ rẹ̀ lọ́wọ́ wa.
If the people of Irise fails to carve new calabashes, what has already been etched can never be erased. Your Imperial Majesty, Ikú, Bàbá, Yèyé, Aláṣẹ, Èkejì Òrìṣà, Ọba Abímbọ́lá Akeem Owade Lówẹ̀tù the first, Aláàfin of Ọ̀yọ́, our reverend royal fathers, in your majesty entourage, our esteemed chiefs, elders, and sons and daughters of Oromiyan Kingdom, the distinguished ladies and gentlemen, and a member of the press too. It is with heart, brimming with ancestral pride and deep gratitude that we welcome your Imperial Majesty to Onishe, a land of merely known by name, but defined by the weight of heritage it carries. The ancient soil known across Yoruba land as the cradle of Oromiyan, final rest receives your Majesty's royal feet today
as a fulfillment of destiny and reconciliation to a divine lineage and a divine. Your Majesty, your royal feet today as a fulfillment of destiny and a reconnection to a divine lineage. Your presence here, Kabiyesi, brings not only joy but spiritual validation. For you are not just the 46 Aláàfin of Ọ̀yọ́, you are the living embodiment of sacred counts whose foundation was laid by the mighty Oromiyan, sons of Odùduwà. From Oromiyan to Ṣàngó, from Ṣàngó to Abiodun to Atiba, and from the legacy of Ọba Lamidi Adeyemi Kẹta, your enthronement continues the timeless journey of a people and their crowns. Your visit today echoes across the century, a return of royal essence to its ancient source. This land of Okorise is no ordinary community. We're a kingdom seated in both antiquity and promise, strategically positioned midway between Ògbómọ̀ṣọ́ and Òṣogbo. Oko lies on the shortest and most direct route connecting two major economic zones of Yoruba land. With a population of over 50,000 people and more than 10,000 households, Oko plays host to a thriving commercial market that comes alive every 5 days, a testament to our people's spirit of enterprise. We are a proud people, traditionally known for the cultivation of okra and garden eggs, as well as the intricate art of calabash carving, which continues to reflect the creativity and cultural identity of our ancestors. Okorise stands as the largest single community in Surulere local government area and serves as the headquarters of Surulere South Local Council Development Area. We are a community of learners and builders, with 4 public schools and over 25 private schools, nurturing the minds of the next generation. Our commitment to health and safety is unwavering, as evidenced by the presence of multiple health centers, notably the recently inaugurated Lautech Teaching Hospital Comprehensive Health Center, a shining example of advancement in healthcare. Our peoples live in peace, thanks to a full divisional police officer, divisional police office, a civil defense post, and a well-equipped Amotekun security base. Amotekun security base, safeguarding the lives and livelihood of our people. Financially, we hold a record that speaks volumes. Since 1985, we have been home to a fully operational branch of First Bank of Nigeria, making us the only community outside Ògbómọ̀ṣọ́ in this region with such a long-standing banking presence. We are not only strong in tradition, but thriving in commerce and enterprise. Our sons and daughters, both home and abroad, continue to excel in politics, business, academia, and technology. They carry Ogo in their hearts, and through their successes, they lift the banner of this kingdom high. Yet, Kabiyesi, with all that we have accomplished, one thorn remains in our collective heart, the moribund juice factory that rests in silence with our borders. A factory that once promised job, hope, and economic vitality to our people. In 2020, His Excellency Governor Seyi Makinde visited the facility and promised to revive it. Again,
in 2023, he reassured us of his commitment to see it brought back to life. However, as of today, the machine remains cold and the workers have not resumed. Kabiyesi, we know that your voice carries great weight in the palace and in government. We humbly plead with you. We humbly plead with you to help us remind His Excellency of his promise and persuade him on our behalf to help us bring this factory back to life before the end of this year. This is not merely a request, it's a heartfelt appeal from a people longing for economic renewal and purposeful engagement of our youth. To our royal fathers and esteemed traditional rulers who have accompanied our Alaafin, we say ẹ káàbọ̀. Thank you for honoring this historic visit. May your journey be safe, your throne be secured, and your people prosper under your reign, Your Majesty. Today is not just about protocol, it's about prophecy fulfilled. As the crown retraces its ancient step to this sacred land, may your reign bring renewal, unity, your legacy endure as a golden chapter in the royal chronicles of our people. Long live Alaafin. Long live the kingdom of Okoye-Ife. Long live Oyo State. And for the benefit of that, I want to clarify. Kabiyesi Ikú Baba Yeye, this is your second home. This is in the history of the Yoruba, written by Samuel Johnson. That it is confirmed that the first Alaafin in Oyo. No, the first Alaafin that ruled here was Alaafin Ajaka, then followed by Sango. Then it was Sango that took the headquarters of Alaafin from this place to Oyo Atiba. So, Baba, this is your second home. It is our desire and it is our hope. Those especially today, it has been on the air that Alesapa said by the Olugbo of Orulegan that Alesapa is our landlord. It is not so. Kabiyesi, you know, every land belongs to Alaafin. That is the tradition. And you know, as your second home, I can now imagine how could a vassal king in the Yoruba history, they talk about vassal king. They are the less king. And Oba Keke, how can Olugbo, how can Aresa, how can Olukoyi say is the one that gave Oloko land, when you, the Alaafin, the Oromiyan, the owner of land, is the owner of this land. So for anybody to come and say anything on the air, which means they don't know history, let them go through the history of the Yoruba, written by Samuel Johnson. It's clearly written there. It's very, very clear. Baba, that is what we Oko people face all over the place. We have Oko in Kwara State, we have Oko in Ogun State, we have Oko in Mushi, we have Oko all over the place. We have Oko in Kwara. So Kabiyesi, how can the owner of land be subjected to another vassal king as referred by Samuel Johnson? It is not a fallacy. It is clearly written. So today you are on your second. You came to your second home, and we people will see so, and we believe in your leadership, and we believe your leadership will take us to the next generations. Ọlọ́run á fún yín ṣe gbogbo ọgbọ́n tẹ́ nílò láti ṣàṣeyọrí. Kábíyèsí, Olúwa á fún yín ṣe. Ẹ ṣé púpọ̀. A dúpẹ́ pé ẹ wá sí
lótùúfẹ̀. ẹ jẹ́ ìfẹ́rí padà lọ sínú ilé elégbè bàbá nílé ìlọ agbègbúndà nílà mọ́ ọ̀ráyàmé ìlọ. ó ní tí n bá ní ọmọ tí ìlọ n ò lè tó láàfin pẹ̀lú rẹ torí tó jagunjagun ni mí alágbára ni wọ́n. a ní elégbè wá ní máa lọ bẹ̀rù ibi tí aláàfin tẹ̀dó sí ọwọ́ bímọ mẹ́ta lẹ́ẹ̀kan náà. ọbẹ̀ kú ọbẹ̀ láàfin bàbá rẹ̀ lótùúfẹ̀ ó ní kí n tó kú ibi bá yóò máa jókòó. ètò ọ̀hún la jí sọ láàmú ọba kélé ìlú òní ọ̀rá tàbí ilẹ̀kùn ojú wá sí méjì ọ̀rá kedere àgbàdo bá sí méjì wá sọ̀rọ̀ pọ̀ àgbàdo bá sí méjì wá sọ̀rọ̀ pọ̀ sókósókó ìbàdí ló bá sí méjì máa dé kó lórí ẹ̀ ní bàbá mi àkàn ní ẹlẹ́wù rẹ̀ tù. Àpòkò létí akímọ̀ àrẹ̀àrẹ̀ mọ́dọ̀gún ọmọ òwúkú sú ọmọ òwúkú sàbí orogún àbí bàbá jẹba àbí bàbá jẹba bàbá yàrá òkè ìgbẹ́gbẹ́lé lẹ́kọ̀ọ́lé bàbá ọ̀dọ́ lè mọ́dún kí èsì bàbá ṣe kábíyèsí bàbá Ọ̀yọ́ ló nílẹ̀ ẹ ṣe kábíyèsí fẹ́lẹ́fì ilẹ̀ Yorùbá. Kábíyèsí, His Imperial Majesty Ikwisa Ọba Bímbọ́lá Akeem Ọ̀wọ́adéwà ẹlẹ́wọ̀ ẹ̀tù ẹ̀ṣẹ̀ kábíyèsí fẹ́láàfin o. Ẹ̀ṣẹ̀ kábíyèsí fẹ́láàfin ilẹ̀ Yorùbá. Ojo ń bá rọ̀ ṣẹ̀ṣẹ̀ ẹ̀yọ̀kẹ́yọ̀ ìdúró ẹ̀yọ̀kẹ́yọ̀ ọmọ dùn mọ́ kí nǹkankan ọmọ dùn mọ́. Ẹ dákun ọ̀dọ̀dọ̀ olówó orí mi báyìí o ẹ ṣe kábíyèsí fáláàfin o. Kábíyèsí o. Àgàní o. Dídìrí méje wà nǹkan mọ́ olùkú ewu fífi jẹ́ ni. Ọmọ lákìrì lágbo ìkà tìrì wẹ̀wù ẹ̀jẹ̀ ìgbóògbó tìrì gbóso ebi ti tìrì gbẹ́kú ìwọ̀ tìrì gbẹ́jà ọkà bàbà tìrì fún ọlọ́kọ̀ ọmọ kékeré yóò bàjẹ́ tìrì ní tìrì ẹsẹ̀ kábíyèsí aláàfin. Kábíyèsí olóko ti ìlú Ọ̀kọ̀ ṣe gidi gan fún àlejò wa kí olórí kábíyèsí náà títí ìlú Ọ̀kọ̀ náà ṣeun ẹkú ìtọ́jú kábíyèsí. Mo kí gbogbo orí adé ọrùn ìlẹ̀kẹ̀ ó wà ní ìjókòó yìí. Mo kí gbogbo àwọn àfáà àti pásítọ̀ tó wà ní ìjókòó yìí. Ẹ ṣé gan ni o, ẹ kú àyẹ́sí, ọlọ́mọ túbọ̀ wọn tẹ̀yìn síwájú. Mo kí gbogbo àwọn ọmọọba náà tó wà níjókòó pẹ̀lú àrẹ̀mọ
ti ìlú Òkò táwọn náà ti wá yọjú sí mi ṣe nǹkan mo dúpẹ́ o. Mo kí gbogbo ọmọ ìlú Òkò lọ́kùnrin ni o lóbìnrin ni o lọ́mọdé ni o lágbà ni o ẹ ṣé gidi gan ni o. Ìlú Òkò ní bàjẹ́ o. Iwájú iwájú ọ̀pá ibi tí ìlú Òkò mọ rí sí o. Gbogbo ohun tẹ́ bá ti ń dáwọ́lé náà yóò mọ yọrí sí rere láṣẹ ìgbà rẹ̀. Gbogbo ẹ̀yin ìṣòro ọba náà àti gbogbo ẹ̀yin oníṣẹ̀ṣe yóò fojú fò yìí o. Ìkú àbáyé yé. Ọba láti bọ́ bá jẹ. Olórí ọba lẹ gbogbo Yorùbá. Àgbọ̀n ni o àti ti oníṣẹ̀ṣe gbogbo yín pátá mọ̀ pé yóò lólódì kan ẹ̀ ṣe gidi gan ni. Wíwá táwa wálé ní inú mi dùn gidi gan ni. Téèyàn bá ń gẹṣin nínú mi kò lè kọsẹ̀. Kò sí àpọ́nlé kan tó lè jù báyìí náà lọ mọ́. Mo dúpẹ́ lọ́wọ́ yín gidi gan ni. Ọjọ́ náà lọ́hùn tí kábíyèsí Olókò tí wọ́n wá sí ààfin wa, wọ́n ní àwọn fẹ́ kí n wà ńbẹ̀. Wọ́n á fi ìjókòó yẹ̀ wọ́n sí nípa títí ìfilọ́lẹ̀ títí ọsibítù LAUTECH hospital tí wọ́n ṣẹ̀ṣẹ̀ parí. Ẹ má bínú àdéwájọ́ yẹn torí pé àwọn kan míì wà látúnṣe àwà l'Àbújá ní ọjọ́ náà torí ẹ̀ la fún lè wá. Wọ́n á tún fi dájọ́ fún kábíyèsí Olókò pé ní àṣẹ Èdùmàrè o pé lẹ́yìn mi tá a bá ti kúrò l'Àbújá o á wà kí a fi wá lọ́jọ́ ìní. Mo dúpẹ́ gidi gan. Ìkú àbáyé yé. Ẹ ṣeun gidi gan. Lára àwọn nǹkan tí mo kàn rí ni pé ìlú Òkò jẹ́ ìlú tó jẹ́ pé àwọn èèyàn máa ń fà ìmúra. Ìlú Òkò jẹ́ ìlú tí ìfẹ́ wà níbẹ̀. Ní àrídájú tá bá wo gbogbo ojú ọmọ oyè àmì gbogbo àwọn ìjòyè gbogbo àwọn ọmọ ìlú àti gbogbo àwa tá wà níbí ó hàn lójú wa pé a nífẹ̀ẹ́ kábíyèsí wa. Ẹ ṣé gidi gan ni. Tí náà ní bàjẹ́ o Olókò náà ní bàjẹ́ láṣẹ Èdùmàrè. Lásìkò kábíyèsí Olókò náà ohun mèremère yóò mọ wọ̀lú Òkò. Ajé ńlá yóò mọ wọ̀lú Òkò. Ìlú Òkò yóò mọ ní ìlọsíwájú láṣẹ Èdùmàrè. Ẹ ṣé gidi gan ni. Nípa títí Jewish factory tí wọ́n sọ náà nípa pé bí ṣe bá gómìnà sọ bí gómìnà ó ṣe wá bá wọn ṣe àwọn nǹkan tí wọ́n ṣe tí iléeṣẹ́ náà tí ó fi di pé wá pé yóò mọ̀ ṣiṣẹ́. Fi ń dá yín lójú pé yín bá gómìnà sọ. Ìkú àbáyé mi. Láṣẹ Èdùmàrè yóò gbọ́rọ̀ sí wa lẹ́nu náà ni. Ẹ ṣeun gidi gan ni mo dúpẹ́. Ìmọ̀ràn mi wá ní fún ìmọ̀ràn tí mo ní fún gbogbo àwọn ìjòyè àti gbogbo ọmọ ìlú Òkò ní wípé mò ń pa alárọ̀ àfún yín pé mo fẹ́ kẹ́ ẹ bá mi fi ọwọ́ sowọ́pọ̀ pẹ̀lú kábíyèsí Òkò. Tẹ́ bá rí pé kí ìlú Òkò ó bá lè ní lọ síwájú, iléeṣẹ́ bá lè wọlé, iléeṣẹ́ ńlá àti ohun kan mìíràn ó wà lè wọ ìlú Òkò. Gbogbo yín ẹ ní láti fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú kábíyèsí Olókò náà. Wọ́n ní àgbájọwọ́ la fi ń sọ̀yà, ọwọ́ kan gbẹ́rù lórí. Pé tẹ́ bá ṣe bẹ́ẹ̀ lágbára ògo Ọlọ́run ìlú Òkò yóò mọ̀ ní lọ síwájú. Ẹ ṣeun gidi gan ni. Mo tún wá ń dúpẹ́ náà
lápapọ̀ pé ẹ ṣe gan ẹ kú ìfẹ́ o gbogbo àwọn tí àjọ wa tàjọ kọ́wọ́rìn wa náà àwọn lọ́balọ́ba ní o àwọn náà ń dúpẹ́ náà pé ẹ ṣe gidi gan ni ẹ kú àlejò wa o báyìí láwọn rí ànírígbà àgbà yẹn wọ́n ní ọwọ́ apá òfin ká orí àtẹ́lẹsẹ̀ òfin ká àtẹ́lẹsẹ̀ òfin ká ọ̀nà ọwọ́ ayé òníkà ayé o gbogbo ẹ bá ti rí ọwọ́ nínú ìlú náà yọ̀wọ̀ yóò ti rí fún ẹ ṣe gidi gan tẹ́ bá dẹ̀ ti ní nǹkan sí ọmọ níbẹ̀ lẹ́nu mọ́mọ́ ilé kọ́ lọ́bọ̀ níbẹ̀ lẹ́nu lọ́kọ̀ọ́sẹ́. Ọ̀yà 1240. Wẹ́bẹ̀ yẹ.
ẹ nà ó ṣe wà. ọ̀rọ̀ wa ẹ rà sà. ẹ nà ó ṣe wà. ọ̀rọ̀ wa ẹ rà sà. báwo nínú ṣe dùn tó lóyìn. inú mi dùn gan onítọ́ ìgbà tí mo rí Aláàfin Ọ̀yọ́ ní ìlú Òkò inú mi dùn gan púpọ̀ so Ọlọ́run ní jẹ́ kó bàjẹ́ Ọlọ́run máa tẹ̀ wá síwájú ní ìpínlẹ̀ Ọ̀yọ́ ìpínlẹ̀ Ọ̀yọ́ ò ní bàjẹ́ agbára Elédùà. ẹ bá wa kí àwọn aráalé. ọ̀rọ̀ ẹ̀ sà. Bye. Kẹ́mi ológo ya wa ẹ kú àtàárọ̀ a sì kú àjọyọ̀ òní gbogbo ẹ̀ ní rọ́pọ̀pọ̀pọ̀ sí yìí tí gbogbo ẹ̀ rọ́gbìnra wọn. Ìyá wa ẹ bá wa dárúkọ yín fún àwọn ará ilé. Rosalie Olùkọ́yà ìyálóde Òkòkò lánìí. Ìyálóde ti ìlú Òkò. Ìyálóde kí ni ó ń ṣẹlẹ̀ ní ààfin Ọ̀rànmíyàn ti Òkò lónìí? Àgbà àlejò ikú bàbá yèyé ọmọ ikú tí kú ọ̀gbìn ọ̀pá ọmọ àrùn tárùn ọ̀gbìn ọ̀gbèdè kábíyèsí o aláyélúwà ti Ọ̀yọ́ ìnagbà lálejò lónìí. Ìyálóde báwo nínú yín ṣe dùn lónìí tó? Inú wa dùn ẹ pé ń jọ ta kù wọ́n ta yẹn báyìí tí wọ́n tẹ́lẹ̀ pé kí wọ́n wá wọn wá ní abibíìtì rẹ̀ tí yóò ní pé àwọn ó sì wá dandan wọ́n sì wá tó adúpẹ́ lọ́wọ́ gbogbo wọn kábíyèsí o ẹ̀sìn ọgbọ́n jẹ́pọ̀ pẹ́ o irúkẹ́ yóò gbò lọ́wọ́ yóò dé kínní o ẹ̀mí bàbá ogun o. Kí wá ní ìmọ̀ràn tẹ́ ní fún àwọn ọmọ ìlú Òkò ní tilé toko lájò lẹ́yìn odi? Gbogbo àwọn ọmọ ìlú Òkò tí ń bẹ ní àjò àti tí ń bẹ lẹ́yìn odi àrọ̀ wọn
kí wọ́n wálé kí wọ́n wá tún ìlú bàbá wọn ṣe torí ìlú Òkò ti gbogbo wa ni kò sì gbọ́ bàjẹ́ so kájọ fọwọ́sowọ́pọ̀ kájọ gbé ní lárugẹ àwa náà ọmọ èké ni a kọ́ lọ́ọ́ dà wá lágbà owó èèyàn bí ìṣẹ̀lẹ̀ ayé kọ́ ló já owó fi ṣe àtẹ̀mí gígùn àtàlàáfíà ara kí gbogbo àwọn olóyè wa Olókò àti kábíyèsí wa Àdìsá Adégòkè Akínọlá kí nǹkan kan mọ̀ sí wọn olùkọ́ ọdún kan ní fún bàbá o òyì tún kí bàbá mi Sọlọ́mọ́nù Ọ̀jẹ̀dayọ̀ Ẹlẹ́jẹ̀mú Òkòkò land gbogbo ọdún kan ní fún bàbá o nǹkan ọ̀pọ̀ sí wọn o àyúnlọ àyúbọ̀ ìnáwó yẹn nu àtẹ̀pẹ́ ìlẹ̀sẹ̀ tẹ̀nà wọ́n mọ̀ lọ dùn wọ́n mọ̀ bọ̀ rẹ̀ o. àṣẹ ẹ ṣeun Ìyálóde adúpẹ́ mo rò pé àwọn ọmọ ìlú Òkò ní tilé toko náà wọ́n ti gbọ́ ọ̀rọ̀ yín wọ́n sì ṣe kíni wọ́n ó ṣẹ́rí wálé wọ́n ó mú ìdàgbàsókè wọ́n ó mú wá sí ilé torí ilé ni ààbọ̀ ìsinmi oko ojúlówó Yorùbá náà ni ó ti bá yín sọ̀rọ̀ láti àárọ̀ ẹ ṣeun fún àyè tí ẹ fi gbà wá Ìyálóde adúpẹ́ ẹ ṣeun. ẹ já kí gbogbo ẹ̀yin oníròyìn wa náà á kí gbogbo ẹ̀yin òṣìṣẹ́ amóhùnmáwòrán wa gbogbo àwọn ọlọ́pàá agbófinró á kí wọn àwọn díbùdì bẹ̀ẹ̀sì gbogbo wọn kálukú àjò ni wọ́n wà wọ́n sì kéré oko délé ọkọ ọba àdó ọba kò ní sá wọn lẹ́sẹ̀ o ire o èmi Ìyálóde ọ̀pọ̀pọ̀láàdì ọmọ agbólú ajé ọmọ òjìlóru karu ọmọ bẹ́ẹ̀rì lóòkùn. bá a dárúkọ yín. Ìyánísọ Òtílé Òkò. màmá wa orúkọ yín. Honourable Chief Mrs. Abisoye Nne Aremo. Ìyánísọ ti ìlú Òkò àti màmá wa. orúkọ mi ni ìyáàfin Ìyálóde àmì Ìyéèwé of Òkò land. màmá wa Olúwaṣèyí Olúwafúnmiláyọ̀. bí a ṣe ń wò màmá nígbà tí a ń bọ̀ wá bí ilé ẹ̀kan wọ́n ní ìjẹta náà ni bàbá wa kábíyèsí Aláàfin ti lọ́yọ̀ọ́ pé bàbá wa Ọ̀rànmíyàn pé àwọn ń bọ̀ wá ẹ wo gbogbo bí ìṣekún tó ká pé bí oṣù kan la ti ń palẹ̀ mọ́ bó o ní bí ọba ṣe rí lónìí. Igbá ọba tí ì tẹ́ pàwọ̀ nìka. Yóò ti lọ dùn. Yóò ti lọ dùn. Ẹ̀yin ó ti lọ pọ̀ jù. Èrò ó ti lọ pọ̀ jù. Àti ṣe bí Ọ̀yọ́ láàrin. Ilé ṣe bí ẹnìkan. Olórí aládé. Bẹ́ẹ̀ni. Màmá bó nínú yín ṣe dùn sí lónìí nígbà tí wọ́n kábíyèsí. Aago 6 làwa ti débi inú wa dùn kọ. Ẹlẹ́yin olóyè. Àwọn kan ń sọ̀rọ̀ ń bẹ̀ ńlẹ̀ kẹ́ pé bàbá wa Aláàfin ti ń bọ̀ wá pé wọ́n ń bọ̀ wá sílé wọn kejì. Ilé wọn àkọ́kọ́ ọba Aláàfin 3 ló jẹ nílùú Òkò. Nílùú Òkò táwa yìí. Kó tó di pé wọ́n kó lọ sọ́yọ̀. Aláàfin 3 ló sùn láàrin. Bẹ́ẹ̀ni ló sùn síbi táwa. Bẹ́ẹ̀ni so ilé rẹ̀ àkọ́kọ́ ni bí kì í ṣe ilé ẹlẹ́ẹ̀kejì. Ẹ ṣé púpọ̀ bí ẹ̀ ń gbọ́ wa Ìrẹsẹ̀ TV ni àti ojúlówó Yorùbá. Ẹ ṣé. Ajib Solomon Adékọ́lá Ọ̀jẹ̀dayọ̀ Ẹlẹ́jẹ̀mú Òkò land mo kí gbogbo àgbáyé lónìí fún àlejò pàtàkì tí a ní pẹ̀lú wa lónìí Aláàfin ikú bàbá yèyé a dúpẹ́ pé wọ́n wá sí ìlú Òkò lónìí. Ìlú Òkò yìí náà ibẹ̀ ni Ọ̀yọ́ ti bẹ̀rẹ̀ níbi ìlú Òkò yìí ni Ọ̀yọ́ ti bẹ̀rẹ̀. Àjàká ló kọ́kọ́ jẹ Aláàfin ìgbà tí Ṣàngó sì débẹ̀ tán Ṣàngó ló gbé kápítà Ọ̀yọ́ kúrò ní Òkò Òkò tá a wà yìí ló gbé lọ sí Ọ̀yọ́ lé. ẹyẹ tẹ́ ń wà ní ilé kò ẹ bá sọ o orúkọ mi ni Àrẹ̀mọ Adélèkò Abdulgani Adésínà ọmọ tuntun ìlú Òkò ọmọ Ọ̀rànmíyàn of Òkò kingdom. Ṣé bàbá a gbọ́ pé láì ẹnu ìjẹta bàbá wa ikú bàbá yèyé Aláàfin ti ìlú Ọ̀yọ́ bàbá wa ọba Akeem Abímbọ́lá Ọ̀wọ́adé Ẹlẹ́wẹ̀ẹ́tù àkọ́kọ́ kábíyèsí o ni wọ́n pe bàbá wa ọba Dr. Solomon Ọlágòkè Àdìsá Akínọlá pé àwọn ń bọ̀ wá sí ìlú Òkò ó yà wá lẹ́nu pé lẹ́nu ìjẹta la rí adúrú èrò rẹ́gẹ́dẹ́ tọ́ba wá jẹ́ pé láti bí oṣù kan láti palẹ̀ mọ́ bó o ní bí ọba ti rí lónìí. So àwọn jẹ kábíyèsí fún ikú bàbá yèyé kábíyèsí aláṣẹ ìdákìlì Yorùbá bàbá ẹ pẹ́ fún wa lágbára lọ́wọ́ lọ́wọ́ mo sì gbàgbé pé ẹ kú àbọ̀ sí your second home ìlú Ọ̀rànmíyàn bàbá ń bọ̀ wá sílé wọn ni wọn wá bá wa lálejò wọn ń bọ̀ wá sí ìlú bàbá wọn ìlú Ọ̀rànmíyàn ní ìjókòó jẹ gbogbo àwọn tá a sì jẹ ọmọ wọn tá a jẹ ọmọ bàbá wọn fún Ọ̀rànmíyàn ló wá ti wà ní ìgbáradì láti pàdé bàbá wa ikú bàbá yèyé láti ṣe ojúṣe wa gẹ́gẹ́ bí ọmọ ọba gẹ́gẹ́ bí ọmọ Ọ̀rànmíyàn gẹ́gẹ́ bí ọmọ Yorùbá gẹ́gẹ́ bí ẹni tó tẹ ilẹ̀ Yorùbá dó tí a ń pè ní Ọ̀rànmíyàn
Àrẹ̀mọ gẹ́gẹ́ bí ẹ ṣe ń ṣàlàyé wípé bàbá wa ikú àbáyé yìí wọ́n káàbọ̀ sí ilé wọn ẹlẹ́ẹ̀kejì tó túmọ̀ sí pé bàbá wa Ọ̀rànmíyàn àti bàbá wa Aláàfin ọmọ ìyá ni wọ́n bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́. Ọ̀rànmíyàn gangan l'Aláàfin Ọ̀rànmíyàn gangan ni Aláàfin òun sì ní last born Ọ̀kànbí ó sì jẹ́ alágbára nínú àwọn méje tí Ọ̀kànbí bí jagunjagun ni ìgbà tí Ọ̀rànmíyàn jagun lọ tí ń bọ̀ láti after Kwara State kí ẹ máa lọ sí Niger kí ẹ lè gbọmọ pa ìbẹ̀rẹ̀ Ọ̀rànmíyàn ti padà bíbọ̀ tí ń bọ̀ tí ń padà bọ̀ wálé ibi tó kọ́ gbé sí ní oko wa tó sì dé sí ibẹ̀ náà ni ọlọ́jọ́ dé bá wọn tí wọ́n fi mú gbogbo àwọn kẹtẹ́ wọn lọ sọ́yọ̀ tó lọ sí wọn sílẹ̀. Ọ̀rànmíyàn sì jọba ní òkú dáhùn. bẹ́ẹ̀ ni ẹ sì pé nínú àwọn ìyàwó tó bí kan tó bí ẹ̀ta òkú tá a wà yìí òkú Gbàjà àti òkú Òsílẹ̀ ní Abẹ́òkúta tẹ́ bá ti ń wọ ibẹ̀ báyẹn ti rí welcome to òkú níbẹ̀ ẹ̀kú ká mọ́ lọ ẹ̀ta òkú àwọn èyí ṣe ọba kékeré ìlú Òbí ọmọ Ọ̀rànmíyàn ni wá. ibi mọ̀ ń bọ̀ gẹ́gẹ́ lọ gẹ́gẹ́ bí àwọn ìjọba ti da ọ̀rọ̀ lọ́balọ́ba ilẹ̀ Yorùbá ni wọ́n ti gbé ẹ̀yà àgbá lórí ọmọ ilé igbá gẹ́gẹ́ bí àwọn ìwòye yín bàbá wa Ọ̀rànmíyàn ti ìlú Òkò kí ni àwọn wọlé lè fi ṣe àpèjúwe wọn nínú ọba nílẹ̀ Yorùbá yìí tí wọ́n jọ tí pẹ̀jọ so wọ́n pọ̀ tẹ́jọ fẹ̀gbẹ́kẹ̀gbẹ́. ó ní gbogbo àwọn tí ó wá láti ya ọ̀dọ̀ Ọ̀rànmíyàn pátápátá gbogbo àwọn tó wá tọ̀dọ̀ Oòduà. látọ̀dọ̀ Oòduà. Oòduà pátápátá. bàbá wa Ọ̀rànmíyàn ti ìlú Òkò ojúlówó ọmọ Oòduà. bẹ́ẹ̀ ni wọ́n. tí èsè ọmọ nípele karùn-ún àti kẹfà. ọmọ Ọ̀rànmíyàn gangan ni ọmọ Oòduà pọ́nbélé ni. tẹ́ bá sì lọ wo ìtàn Yorùbá dáadáa ẹ rí i pé ìgbà tí Ọ̀rànmíyàn dé wọ́n ti pín gbogbo ogún tán wọ́n láti lọ ọ̀dà wọ Ọ̀rànmíyàn jogún gbogbo ilẹ̀ pátá lẹ́yìn Yorùbá Ọ̀rànmíyàn lónìí wọn ló àwọn tó fún ètò fẹjọ tó fàbùrù ó gba àwọn ọba méjì máa ń sọ pé ẹnìkan tilẹ̀ fẹ́ nìkan àwọn ọba títọ̀ òye ni o. bó wọn ṣe tilẹ̀ fọmọ nílẹ̀. bàbá wa lónìí Ọ̀rànmíyàn lónìí. gẹ́gẹ́ bí ẹ ti ń gbọ́ ohùn látàárọ̀ àwọn ni Àrẹ̀mọ Ọ̀rànmíyàn ti ìlú Òkò Àrẹ̀mọ Abdulganiu Adésínà Adédòkun àwọn ni wọ́n ti ń ṣàlàyé fún wa nípa ipò tí bàbá wa Ọ̀rànmíyàn ti ìlú Òkò wà láàrin gbogbo lọ́balọ́ba ilẹ̀ Yorùbá wọ́n yìí tó ṣàpèjúwe pé bàbá wa Ọ̀rànmíyàn wọ́n yìí ṣe ọba kékeré tí ẹnìkan tọ́kàlẹ̀ máa fọwọ́ rọ́ sẹ́yìn. Ìrẹsẹ̀ TV ní ẹ̀ tí wò wá ojúlówó Yorùbá TV àwọn náà wà pẹ̀lú wambi àti Insight newspaper àjọ wambi bàbá wa Àrẹ̀mọ afẹ́kẹ́ bá wa kí gbogbo àwọn tí wò wá káàkiri àgbáyé gbogbo àwọn ọmọ Òkò nílé àti lóko. mo kí gbogbo ẹ̀yọ́ ọmọ Ọ̀rànmíyàn láti òkè délé pátá bó ṣe ń kíra pé akọ àwọn ojúbọ ọba wa tuntun tí wọ́n ń bọ̀ wá sí ilé wọn lónìí ẹ jẹ́ ká máa fi àdúrà wọn lọ́wọ́ lórí tí wọ́n bá ń lọ tí wọ́n bá ń bọ̀ kí Elédùà ọmọ ìṣòwò lẹ́yìn ó tún gbogbo ọmọ Òkò Ọ̀rànmíyàn láti àjò tó wà ní Gbàjà tó wà ní Ògùn àti tó wà lókun pátápátá pé a kú àwọn ojúbà bàbá wa ọ ìgbà yìí yóò sàn àti òkè lágbára lọ́wọ́ Ọlọ́run. ẹ ṣé púpọ̀ tẹ́ ẹ gbọ́ wa ẹ ṣeun.